the diary of AJABIARA, there was a lady chosen by gods, not by God. A woman king of Ijema village, AJABIARA. Ó yẹ kí o mọ̀ pé ẹ̀san ló kù tí wàá gbà. Bàbá mi kò ságbára lọ́wọ́ mi. Lọ́wọ́ gbẹ̀san. Tí n bá sọ pé Àjọkẹ́ ló ya àlámú ní wèrè nǹkan. Sí tàbá Àjọkẹ́ sáà ni mo sá fún báyìí. Àjọkẹ́ àdàlúrú. Ọ̀pọ̀ òwe kan lẹ́ẹ̀kan. Ìdú òsì ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni tó gbódó mi ni. Ó wá ní tí ń bùn ọ́. Ṣebí wọ̀ ọ̀ ní tán sí ń bẹ̀ ọ́. Bí àdìdí wa. Dákò ló bá ń fara pamọ́ sínú rẹ̀. Sọ ìbọn ti bá kú ni. Kò sí bàbá bá lẹ́ni tí ó bì mí. AJABIARA o, iná gorí ilé fẹjú tòótọ́.